ti ọ̀gá ọlọ́pàá Abba Kyari tí wọ́n ń wá l'Amẹ́ríkà àfi kó lọ jẹ́wọ́n o. Bórúkọ Nàìjíríà ò bá fẹ́ bàjẹ́ pátá lẹ́yìn odi, kí wọ́n sì máa wo gbogbo wa bí olórí máṣàǹfààní orílẹ̀-èdè tí bàjẹ́ ti dá dàńdógó sí lọ́rùn. Àfi kọ́gá ọlọ́pàá Abba Kyari tílé-ẹjọ́ Amẹ́ríkà pàṣẹ pé káwọn ọlọ́pàá mú tètè lọ́ọ́ fara ẹ̀ hàn, kó sì lọ́ọ́ jẹ́wọ́n bí tí wọ́n ti ń pè kíákíá. Ọ̀rọ̀ náà lè le díẹ̀, pàápàá ńgbà téèyàn bá rò pé Amẹ́ríkà kì í ṣe ibi tí màgòmágó ti rọrùn láti ṣe. Téèyàn sì mọ̀ pé ẹni tí wọ́n bá kéde ọ̀rọ̀ bí wọ́n ti ṣe kéde ti Kyari yìí yóò rojọ́ dáadáa kó tó lè bọ́ ńbẹ̀. Síbẹ̀ náà, ohun tó yẹni ló yẹni. Gbàmígbàmí ó yàgbà, ẹranko ń lé mi bọ̀ wò yóò lu ọdẹ. Ọ̀gá ọlọ́pàá ni Kyari, òun náà sì mọ̀pá tó fi ń kó bọ́rọ̀ bá dà báyìí. Ẹni tílé-ẹjọ́ bá pè, dandan ni kó jẹ́wọ́n. Àwọn ọlọ́pàá ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ètekéte wọn. Ìjọba Buhari ò sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọgbọ́nkọ́gbọ́n kan. Ohun tó pọ́n orílẹ̀-èdè yìí lé ní kí Kyari lọ síbi tí wọ́n ti ń wá. Lóòótọ́ ó dùnyàn, kódà ó báyàn nínú jẹ́ gan pàápàá. Nítorí Abba Kyari ti fara ẹ̀ hàn bí ọlọ́pàá kan táwọn ọmọ Nàìjíríà lè gbójúlé, bí ẹni tí wọ́n lè fọkàn tán pé yóò bá wọn gbógun táwọn ọ̀daràn. Àwọn míì sì ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún pé kó dọ̀gá ọlọ́pàá pátápátá. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà fún Kyari kó dọ̀gá ọlọ́pàá pátápátá ńlẹ̀ wa, kò jọ pé òun gan ń gbàdúrà fúnra ara ẹ̀. Nítorí bó bá ń gbàdúrà yìí ni èyí tó bá yìí ò lè bá. Tó bá ṣe pé ó gbàdúrà dáadáa ni, òun náà ti mọ̀ pé ẹni tó bá ràgbé epo lórí kì í ṣeré ó kò sì sọ. Nítorí kí wọ́n má jùkò fọ́ lépo, kò síbi tí wọ́n ti rojọ́ Kyari yìí lọ́dọ̀ tí wá ń bí tí ò ní jẹ̀bi. Gbogbo àwọn fọ́tò tó ń jáde, àwọn fídíò tó ń jáde, ó fi hàn pé Kyari kò mọ àwọn tó yẹ kó bá rìn. Àwọn tó mú lọ́rẹ̀ẹ́ kì í ṣe àwọn tí wọ́n lórúkọ tó dára láàrin ìgboro. Báwọn èèyàn kan bá tiẹ̀ fẹ́ máa rò pé wọ́n purọ́ mọ́ tẹ́lẹ̀, àwọn fídíò tí wọ́n ń rí àtàwọn oríṣiríṣi fọ́tò fi hàn pé kò sí rọ́nú ohun tó ṣẹlẹ̀ yìí. Ohun tọkùnrin ọlọ́pàá náà fọwọ́ ara ẹ̀ fà ló ń rí. Àwọn àwòrán àtàjọsọ ọ̀rọ̀ láàrin òun àtọmọ oníjìbìtì tí wọ́n ń pè ní Hushpuppi yìí fi hàn pé kì í ṣèní kì í ṣàná ni wọ́n ti ń ṣọ̀rẹ́ wọn. Báwo lọ̀gá ọlọ́pàá tó mọ̀daràn kiri ó ṣe máa ṣọ̀rẹ́ irú ọ̀daràn àgbáyé bíi Hushpuppi? Ṣé ká sọ pé pẹ̀lú gbogbo ọgbọ́n tí Kyari gbọ́n, kò mọ̀ pọ̀ daràn, olè àtoníjìbìtì lọmọdé náà ṣe ni? Kí lọ́jọ́ orí ẹ̀? Iṣẹ́ wo ló sì ń ṣe tó fi ń fún Kyari lówó tó pọ̀ tó bẹ́ẹ̀ ni? Kò sọṣẹ́ tọkùnrin náà lè fi wẹrẹ ìmọ̀ ń bì kan káwọn èèyàn gbà á gbọ́. Ó ti rìn láàrin àwọn ẹlẹ́rọ̀fọ̀, wọ́n sì ti fẹ̀rọ̀fọ̀ yí i lára. Ẹ ń bá ń bó lè rìn, olè ni wọ́n pòun náà. Kódà kó káṣọ ọlọ́pàá sọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Fọ̀rẹ́ rẹ̀ hàn mí, ń sọ̀rọ̀ èèyàn tó jẹ́. Àwọn ọ̀rẹ́ Abba Kyari, òun bàjẹ́ ló pọ̀ nù wọn. Yóò sì ṣòro kóun náà tó sọ fáyé pé òun kì í ṣoníbàjẹ́. Ṣùgbọ́n bọ́rọ̀ bá rí báyìí, gbogbo ayé ló mọ Nàìjíríà. Wọ́n ó bẹ̀rẹ̀ sí lọ́lọ́ lọ́rùn báyìí. Wọ́n ó máa gbọ́ pẹ̀lẹ́ kalẹ̀. Wọ́n ó máa wọ́nà láti yọ ọkùnrin tó tẹ́ ara ẹ̀ lójú ayé náà. Eléyìí ò gbọ́dọ̀ wáyé. Ìka tó bá ṣẹ̀, bọ́ọ̀ bá gé e kò ṣe kinní kan. Ẹ má gbé Kyari pamọ́ o. Ẹ tètè jẹ́ kó lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń wá. Ó ṣojú mi kò rò nìyẹn o. Nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.